káàsán ẹ tó kú lé ní ọ̀sán yìí o ẹ káàsán ẹ káàárọ̀ ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ bá tó ti ń wò mí ní gbogbo àgbáyé ó kàgbààgbà báyìí tí àwọn Yorùbá bá sọ pé ó káàárẹ̀ ó kàgbààgbà ẹ rí i pé mo ti ń sọ tipẹ́ pé ọmọ Àgbẹ̀kọ̀yà ni mí gbogbo inú iṣẹ́ mi tí mo ti ṣe sẹ́yìn ó fẹ́ mọ́ sí èyí tí mi ò dárúkọ pé ọmọ Àgbẹ̀kọ̀yà ni mí èmi èdè ṣe àfẹnujẹ́ ọmọ Àgbẹ̀kọ̀yà torí bàbá Àgbẹ̀kọ̀yà pátápátá ni wọ́n jókòó yìí the only person all over the world ààrẹ ní gbogbo àgbáyé fún ẹgbẹ́ tí à ń pè ní Àgbẹ̀kọ̀yà àwọn ni wọ́n jókòó yìí àwọn ni mo jókòó tì lẹ́gbẹ̀ẹ́ yìí tí ò jẹ́ kẹ́rù ó bà mí ni wípé wọ́n ti sọ mí di ọmọ ẹ̀tẹ́ bá wò ẹ rí i pé fìlà tí wọ́n fi èmi ni mo sọ pé dandan fìlà yẹn ni kí wọ́n ó lò pé kán má lò pé fìlà lógò tí lógò ẹgbẹ́ wa wà yẹn ẹ bá mi lò sí i so ǹlẹ́ fi rí ìmúra wọn bí ó ṣe rí yẹn bàbá mi ẹ kú lé sà ó jàre ẹkùnjẹ mẹ́ta sà Ọlọ́run ní báyọ̀ yín jẹ́ àṣẹ o àṣẹ o ojú ò ní tì yín àṣẹ o àní wá yín tì àṣẹ o pẹ̀lú ògo Ọlọ́run gbogbo aburú tó fẹ́ ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá tí ẹ fara mọ́ yìí ẹ̀yin gangan aburú ò ní ṣẹlẹ̀ sí yín kò ní ṣẹlẹ̀ sọ́mọ yín kò ní ṣẹlẹ̀ sí mọ̀lẹ́bí yín mo dúpẹ́ lọ́wọ́ yín gidi pé ẹ ti ẹ̀ fún mi ní àǹfààní because igi mú jìnnà púpọ̀ sí orí ṣe rí hierarchy wà nínú bí hierarchy ṣe wà nínú sójà bí hierarchy ṣe wà nínú ọlọ́pàá bẹ́ẹ̀ ni hierarchy wà nínú iṣẹ́ tiwa tí ibi tó bá belong sí nínú Àgbẹ̀kọ̀yà ni o máa rí mọ ibi tèmi dé lénìí nítorí pé bàbá mi ló jẹ́ pírẹsidẹ́ǹtì òun ni mo fi láǹfààní àti débẹ̀ kì í ṣe mo lórúkọ òkan kò ní mínì rárá pé orúkọ kan mò ń gbé bọ̀ bí kankan tó bá ti dé ìwọ náà á tò lẹ́yìn mi tó ẹ̀yìn ẹlẹ́mí náà dẹ̀ ti tò títí tí bàbá mi fi fa ọwọ́ mi sókè tí wọ́n fi mí hàn ayé bàbá mi ẹ dákun mo fẹ́ kí ẹ bá mi dárúkọ ara yín fún àwọn tó ó yẹ kí n sọ ṣùgbọ́n wúwo lẹ́nu mi mo fẹ́ kí bàbá mi ó bá mi dárúkọ wọn fún yín kí wọ́n dẹ̀ bá mi sọ pòsíṣàn wọn nínú ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà kó tó di pé a bẹ̀rẹ̀ sí ní béèrè question lọ́wọ́ ara wa bàbá mi ẹ káàbọ̀ sà. ẹ ṣé o bàbá orúkọ mi ni Oloye Kamorudeen Okikiola Aremu tí mo jẹ́ ààrẹ ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà pátápátá ní gbogbo àgbáyé. ẹ káàbọ̀ sà. Yes sir. ẹ ṣé bàbá mi. ó lójú nǹkan tí ọmọ lè tún máa béèrè lọ́wọ́ bàbá yín gbọ́dọ̀ tó máa béèrè lọ́wọ́ yín pé ìhà wo lẹ kọ sí Yorùbá Nation ṣùgbọ́n mo máa béèrè nítorí wípé bàbá mi ni mo fẹ́ bi léèrè ọ̀rọ̀ ẹ̀rù olè bà mí ìdí tí mo fi ní kò yẹ kí n béèrè ni pé mo ti mọ gbogbo àìmọye rálì tá a wà tèmi àti yín ti jọ sí mo dẹ̀ mọ àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ rálì yẹn so kò yẹ kí n tó ṣe máa bi yín léèrè pé bàbá kí ni ọ̀rọ̀ Yorùbá Nation ṣe jẹ́ ṣùgbọ́n mo fẹ́ kẹ́ bá mi sọ ìhà tí ẹ kọ sí Yorùbá Nation sà. ẹ ṣé mo dúpẹ́ bàbá Yorùbá Nation gbogbo ọmọ Yorùbá látòkè délẹ̀ ló wà tó jẹ́ ọmọ Yorùbá òótọ́ àtàtà òní ó wà nínú Yorùbá Nation. Yorùbá Nation ti wà tipẹ́ ó ti pẹ́ ẹ̀yin náà wo ayé ìgbà tí àti tí Ọlọ́run ti gbélẹ̀ Yorùbá kalẹ̀ sẹ́ńtírì tí ẹnìkan kan ò mọ tí ò mọjọ́ tí ò màsìkò tó fi di lónìí gbogbo ọmọ Yorùbá pátápátá kò sí ẹni fún ẹni ẹlòmíì tí ò sọ jáde gan tó ti dá sọ ẹni tí ọmọ pé ó nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá tó gbogbo wa ní Yorùbá Nation àkójọ pé a gbé nǹkan kalẹ̀ pé Yorùbá Nation èyí tí bàbá wa Akíntóyè àti olóyè Sunday Igboho tí wọ́n gbé jáde àwọn gbé jáde pé ìyà yìí tó gẹ́ òun ní gbé jáde táwọn gbé jáde
ṣùgbọ́n gbogbo wa ni ọmọ Yorùbá tó jẹ́ Yorùbá dẹ̀ ti ń jà tipẹ́ o, kì í ṣèjà àkọ́kọ́ nìyí o. Yorùbá ti ń jà tipẹ́, ṣùgbọ́n ìjà eléyìí tí wọ́n á gbé jáde, ìjà pé ó tó gẹ́ òun ni ìjà tí wọ́n gbé jáde. Ṣùgbọ́n Yorùbá ní pẹ̀lẹ́ la fi ń pàmùkùrù kinní kan, pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni. So bó jẹ́ bó ṣe jẹ́, Yorùbá nation gbogbo wa. Ok, bàbá mi ẹ ti mẹ́nu bà ọ̀rọ̀ kan sìn pé kì í ṣe pé irú nǹkan yìí ṣẹ̀ṣẹ̀ ń wáyé o, pé eléyìí lọ́kàn jẹ́ òpin, pé a fẹ́ fòpin sí ìyà yẹn ó ti tó gẹ́. Mo wá rántí pé bóyá ọ̀rọ̀ ogun Àgbẹ̀kọ̀yà jọ sí bóyá lẹ fẹ́ mẹ́nu bà nígbà tí wọ́n fẹ́ máa mú wa lámùsìn táwọn bàbá wa. Mọ̀ pé Yorùbá ti ń kọ̀yà tipẹ́. Bẹ́ẹ̀ni. Yorùbá ti ń kọ̀yà century to century ni Yorùbá ń kọ̀yà. Yorùbá ní ìgbà tí ayé àwọn bàbá wa Tafa Adéoyè, Àgbẹ̀kọ̀yà àti àwọn bàbá ìyà náà ló mú wọn tán fi bínú jáde. Bẹ́ẹ̀ni. Pé ẹ mọ̀ mú àwọn ní kò ṣiṣẹ́ méjì nílẹ̀ Yorùbá ju iṣẹ́ àgbẹ̀ lọ. Àgbẹ̀ ni. So ẹ wá mú wọn iṣẹ́ àgbẹ̀ náà làwọn ìjọba tí wọ́n ṣẹ̀ṣẹ̀ àwọn ìjọba wa tuntun gbogbo wọn bàjẹ́. Iṣẹ́ àgbẹ̀ yẹn ni amúlòkùnkúndùn láyé bàbá Awólọ́wọ̀. Kí bàbá Awólọ́wọ̀ tó débẹ̀ gan, iṣẹ́ àgbẹ̀ ni Yorùbá máa ń ṣe. Òun la fi máa ń kọrin pé iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa, ẹni tí ò bá ṣiṣẹ́ yóò jalè. So láìsí ọkọ́ àtàdá kò pé, kò iṣẹ́ kan kò pé, àfi tí èèyàn bá ṣiṣẹ́ àgbẹ̀ kún. Iṣẹ́ àgbẹ̀ lóde òní ti wá di tí àgbẹ̀ gan ò lè lọ oko mọ́ torí kán mọ́ bá jí gbé, kán mọ́ ní kó mú wá. Ẹ jèrè bàbá mi. Gbogbo ohun tó fa Yorùbá nation gangan tí ó jáde gírì. Ṣùgbọ́n tí ẹkùn bá jáde, tí èèyàn bá gbé nǹkan kan lọ́wọ́ tó bá ṣe yìí, ẹkùn á padà sókè. Ṣùgbọ́n gbàpẹ́ kò sí ń padà bọ̀, ó sì máa sọ̀kalẹ̀ wá bọ̀ ọjà. Ó sì ń padà bọ̀. Ó ń padà bọ̀ wá jà. Ṣùgbọ́n àwọn ṣùgbọ́n pọ̀ nínú ọ̀rọ̀ Yorùbá nation ni wọ́n ṣe gbé kalẹ̀. Bàbá mi, ẹ dákun torí Ọlọ́run. Inú igbó ńlá la ti rí ẹyẹ kínní. Torí pé ipò tẹ́ ẹ dì mú àti bíi pé àwa Àgbẹ̀kọ̀yà yìí náà ni wọ́n ń ja ìjà yẹn fún ni gbogbo Yorùbá nation. Bí ìgbà tó pa àwa Àgbẹ̀kọ̀yà lè ń ja ìjà fún ni. Now gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ, torí kó tó di pa bẹ̀rẹ̀ interview náà ẹ ti sọ àwọn ọ̀rọ̀ kan fún mi. Kí ni àwọn nǹkan tẹ́ rí pà ń ṣe tí ò dáa tó àti àwọn nǹkan tó wù yín ká máa ṣe kí kíní yìí ó lè tẹ̀ wá lọ́wọ́ kíákíá bí. Ẹ rí i pé mo sọ pé gbogbo ara nífẹ̀ẹ́ Yorùbá nation. Bẹ́ẹ̀ni. Number one, nígbà tí wọ́n bẹ̀rẹ̀ àwọn èèyàn kan ń wo Àgbẹ̀kọ̀yà gẹ́gẹ́ bí ọ̀tá Yorùbá nation. Ṣùgbọ́n wọn ò mọ̀ pé ẹgbẹ́ tó nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá jù ní Àgbẹ̀kọ̀yà. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ojú ni wọ́n ní ojú làgbà máa ń yá, àgbà kì í yá ní sọ̀rọ̀. Wọ́n àkọ́kọ́ dúró àsọdì ìkíní because orúkọ Àgbẹ̀kọ̀yà ti pẹ́. Ẹgbẹ́ tí wọ́n dálẹ̀ láti 1938 tí bàbá wa Tafa Adéoyè tó jẹ ààrẹ ní 1967. Àwọn bàbá tó dálẹ̀ gangan pa Emmanuel Nayorinde, àwọn ló dá ẹgbẹ́ àgbẹ̀ parapọ̀ tó padà di Àgbẹ̀kọ̀yà yẹn, tó padà wá di látà bàbá Tafa ló di bàbá Gbógunbẹ̀ tán jẹ ààrẹ Àgbẹ̀kọ̀yà kẹta kó tó wá di èmi. Àgbẹ̀kọ̀yà ní ètò, gbogbo nǹkan Àgbẹ̀kọ̀yà ló létò, pé nìkan fẹ́ ṣáwọ Àgbẹ̀kọ̀yà yìí rọ ni. Wọ́n bá ka ìtàn yẹn jáde fún èèyàn yẹn, ẹni yẹn gan fúnra rẹ̀ ó mọ̀ pé eléyìí irọ́ nípa eléyìí òótọ́ ní sọ. Àgbẹ̀kọ̀yà létò láti 1930, kì í kàn ṣe pé nìkan ló kàn kìrìkìrì tó ní mo di Àgbẹ̀kọ̀yà. Ó ní ètò, ó dẹ̀ ní lánàá.
bí ìlànà Yorùbá ṣe rí náà ni ìlànà ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà ṣe rí. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ adúró a study ta study ni pé ẹ jẹ́ ká wo ohun tí ń ṣẹlẹ̀ náà. Ṣé Yorùbá nation yìí Sunday Igboho ẹ jẹ́ ká wo ibi tí bàbá Akíntóyè àti Sunday Igboho ẹ jẹ́ ká wo bí wọ́n ṣe fẹ́ perform náà. Díẹ̀díẹ̀ tí wọ́n bá dẹ́gbẹ́ kan lẹ̀ kì í ṣe 100% èèyàn ni ó wọ ọbẹ̀ lẹ́ẹ̀kan náà. Bẹ́ẹ̀ni. Díẹ̀ ní tí nǹkan yẹn bá ti wá fẹ́ rújú ẹ̀ tó rí. Ṣùgbọ́n aim and objective èròǹgbà tí bàbá Akíntóyè àti olóyè Sunday Igboho fi dá kinní yẹn sílẹ̀ àtọ̀pọ̀lọpọ̀ èèyàn tó wà underground ó ní pé kí wọ́n fi jà fúnlẹ̀ Yorùbá. Ìyà yìí ti tó gẹ́. Ìyà tó gẹ́ ló fa gbogbo ohun tó ń ṣẹlẹ̀. Ìyà yẹn ti pọ̀ jù tòótọ́. Ìnira ti pọ̀ jù. Ìnira pọ̀ o. Àgbọ́dọ̀ lóko àgbọ́dọ̀ lóko. Bàbá ìnira pọ̀ yàtọ̀ sí ibi tí ọ̀rọ̀ dé dúró nìsín. Ẹ rí i pé aráàlú gan fúnra wọn ni wọ́n mọ̀ lọ mú àwọn ọ̀daràn bandit àti Fúlàní àti igbá àtàwo. Torí Fúlàní nìkan kọ́ ni wọ́n ń ṣe ọ̀daràn. Àwọn Ìgbò gan pọ̀ rẹpẹtẹ ń bẹ. Bẹ́ẹ̀ Yorùbá àwọn tí wọ́n já lamí àwọn Yorùbá ni. Àwọn náà wà bẹ́ẹ̀. So nígbà tí bá iṣẹ́ yẹn lọ iṣẹ́ yẹn dùn ṣùgbọ́n èèwọ̀ kan ni Yorùbá ò fẹ́. Yorùbá fẹ́ àpọ́nlé. Àwọn Yorùbá ò fẹ́ àbùkù. Tó bá ti di pé kan Yorùbá lábùkù wọ́n á sún sẹ́yìn ni o. Wọ́n á sún sẹ́yìn torí ẹnìkan ìjáwàdé ọ̀pọ̀ èèyàn ni àwọn mùsùlùmí máa ń pè ń jẹ̀mọ́. Bẹ́ẹ̀ ni. Ẹnìkan máa dá kírun ó ń kírun ẹ̀fẹ́lẹ́ dá ìní. Ṣùgbọ́n tẹ́ bá lọ mọ́sálásí tẹ́rò lọ bí omi jẹ̀mọ́ yìí kún. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ mo rò pé èmi náà ní advice tí mo sọ pé kíní yìí bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ tí mò ń rí lórí kíní yìí lórí íńtánẹ́ẹ̀tì alágbájá ó sọ pé bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí kò dáa tó kò ní dáa fún ọ ó ṣe dáadáa láyé ẹni ó soríire ni ká má sórí ẹnu tèmi kò ṣeé ṣépè oríṣiríṣi èpè burúkú ẹni tẹ́ ṣépè yẹn fún ó ti dọ̀tá yín lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́mìí rẹ̀ á ní kò possible. Yorùbá àti Yorùbá ẹ̀jẹ̀jọ́ fẹ́ jà ni ìran Yorùbá yàtọ̀ sí ìran Ìgbò ìran Yorùbá dẹ̀ yàtọ̀ sí ìran Haúsá àti Fúlàní ìran Yorùbá we are very very intelligent. Yorùbá tí ò kàwé rárá gan ọpọlọ rẹ̀ pé débi gẹ́ tí Yorùbá pẹ̀lẹ́ kùtù lẹ wọ́n fi máa mú Yorùbá. Kìíní kan Yorùbá ò tètè ń gbà nǹkan torí Yorùbá máa ń wò pé irọ́ ni irọ́ ni. A ní òòṣà kan nínú Àgbẹ̀kọ̀yà pàjẹ́polóògùn. Pàjẹ́polóògùn yẹn tí wọ́n máa fẹ́ búra ẹ̀ ọ wá gbé ìlú tó le jù tó stubborn jù nílẹ̀ Yorùbá Ìjẹ̀bú ni o. Torí àti pẹ́ náà àti pẹ́ díẹ̀ níbi kí Àgbẹ̀kọ̀yà at least September 22 yìí ni màá di 25 years tí mo ti di Ààrẹ Àgbẹ̀kọ̀yà káàkiri àgbáyé. Nígbà tá a wá jókòó àwọn Yorùbá fẹ́ àpọ́nlé wọn ò fẹ́ àbùkù ó pè wọ́n mọ́ra. Èmi sòótọ́ ńgbà kan mo ṣe sòótọ́ yẹn mo ní báyìí ẹ ṣe sùúrù ní gbogbo tẹ́ ẹ̀ bùyàn tá à ń ti gbá ẹ bá kíní ìkó tó lè work bí ó ṣe work pé ṣe báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ bí a ṣe ń ṣe ìkọ́ Ọlọ́run o. Èmi ò tiẹ̀ ń wo iṣẹ́ rí kíní fóònù yẹn èmi ò ń wo tẹ́ bá ní kọ́mẹ̀ntì èmi ò ń wo kọ́mẹ̀ntì débi pé ó tiẹ̀ bú mi bàbá bú mi ta ló bú dájú tí òun wo nǹkan gbàtẹ́ délé mi kí lẹ rí tí mò ń wò mò ń wo fíìmù tí n bá wo fíìmù tán màá wo CNN tí n bá wo CNN tán màá wo TVC tàbí channel that's end. Kíní kan ṣe kíní kan igbá owó wọn àwọn èèyàn mìíràn ló sọ pé wọ́n ń bu yín oríṣiríṣi èébú. Ṣé wọ́n mọ̀ pé èmi yìí ni màá wá jáde nígbà tí wọ́n mú Sunday Igboho èmi màá wá lead àwọn èèyàn jáde nígbà tí wọ́n mú Sunday ta ló mọ̀ ẹni tí wọ́n ti táwọn èèyàn ti Sunday kọlù pọ̀
tọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ tún gbogbo ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe rí tá a máa ń jáde yẹn kì í ṣe pé Sunday Igboho láti sọ̀rọ̀ lẹ́yìn after tí wọ́n filẹ̀ à ń tún kíní yẹn lọ underground ni ẹ̀yin bàbá ẹ dákun Ọlọ́run ní bá ti yín jẹ́ gbogbo wa náà ni kì í ṣe Sunday nìkan gbogbo alájọ ní ẹ̀yin gangan létí ẹ̀ ní Yorùbá nation yẹn Yorùbá ẹ mọ̀ tí wọ́n díẹ̀díẹ̀ ní ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé wọ́n wà very important without doing that kéèyàn èèyàn mélòó ni ẹ fẹ́ ṣe kìíní Yorùbá nìkan náà ni ó bá yín jà fúnra wọn Yorùbá fúnra rẹ̀ yóò bá ẹgbẹ́ jà kí Fúlàní gan àbí kí Fúlàní girigirigiri Fúlàní wọn kò sí ẹ̀yà tó lè lóun fẹ́ bá Yorùbá jà tó lè win that's why mo sọ pé we are very intelligent. Ààrẹ Gani Adams náà sọ that very statement. We are very intelligent but problem wa ni pé a tètè kì í káràmásìkì nǹkan a kì í tètè gba nǹkan but tá a ti gba nǹkan tán kò sí ẹni tó lè lé wa padà á dúró ni bí gbogbo ìlú ṣe wà gẹ́gẹ́ kan láyé ìgbà àwọn olóṣèlú torí mi ò ń láìkè òṣèlú rẹpẹtẹ mo ń ṣòṣèlú but mi ń ṣòṣèlú mo lè mú èèyàn kí lágbájá mo láìkè nǹkan dìbò fún that's it but pé mo wá ń campaign mi ò ń campaign because Àgbẹ̀kọ̀yà kì í ṣe ẹgbẹ́ olóṣèlú but nígbà tí ọ̀rọ̀ Sunday Igboho délẹ̀ tí wàhálà ìdé ọmọkùnrin yẹn ọkùnrin ni. Ọkùnrin Sunday. Ọkùnrin ni. Ọkùnrin ó gbìyànjú. Báálá kíkanjú èèyàn ṣe máa ń ṣe nìyẹn. Kò sẹ́ni tó bá ti lè jáde síta tí ó bẹ̀rù ọlọ́pàá tí ó bẹ̀rù sójà tó jáde tó pariwo tó ṣe rálì lọ́kùnrin. Bí irú èyí àṣeyàn yẹn. Ọkùnrin nìyẹn abọ́ síta gbangba. Bẹ́ẹ̀ni. Okay. Aláfẹ́ ṣe rálì ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o nìbàdàn o àwa dúró nìbàdàn àwa sọ fún wa ti sọ tẹ́lẹ̀ DSS wa ni ẹ gbọ́dọ̀ ṣe rálì wọn là gbọ́dọ̀ jáde bẹ́ẹ̀ ni ọjọ́ burúkú èsì gbogbo àwọn bàbá yẹn ni ta ní jẹ́ DSS Ọlọ́run o ẹ sọ wọ́n de sísí tó bá ṣe kí ni ẹ sọ wọ́n di tó bá wù yìí ẹ ń so ọjọ́ burúkú èsì gbomi mú. Adé Ìbàdàn mo kúrò l'Ékòó bẹ́ẹ̀ni Adébàdàn àwa ti kọ́kọ́ dúró nìyẹn bí tẹ́tí náà gbogbo àwọn Àgbẹ̀kọ̀yà káàkiri gbogbo stéètì pátápátá gbogbo wọn wá a pé àwọn míì gan àwọn kan ló yọjú èèyàn péréṣe ló yọjú torí ẹ̀rù bá àwọn èèyàn pé àwọn míì àsìkò yẹn ní nǹkan le àwọn ti gbà tí Sunday Igboho kálukú tọ́tọ̀ fún ẹnu ẹ̀ kò sẹ́ni tó lè jáde pé kinní mọ́ lára ọmọ Sunday kan wà tí mo mọ̀ wọ́n ju 5 lọ they are very very èèyàn ni wọ́n èèyàn gidi làwọn boy àwọn man náà torí wọ́n sọmọ kékeré wọ́n lákìkanjú wọ́n dẹ̀ láyà àwọn ni wọ́n tún wá bá wa wọ́n gbé mọ́tò tí wọ́n brand Yorùbá Nation wá bá wa gbàtà dé Mọ̀pó táwa Mọ̀pó arọ́pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n ti sọ pé àwọn bọ́ àjọ wọn lọ dúró lórí òkè Mọ̀pó tí wọ́n bẹ̀rẹ̀ sí í wò wá wọ́n fẹ́ rò pé bí wọ́n ṣe fi ẹlẹ́yà ara wọn. nígbà ìyá tí Ògún gun àwọn Àgbẹ̀kọ̀yà wọ́n ń wo àwọn ọlọ́pàá kan lọ́ọ̀kan mo ní mo wá sáré pe national secretary Ògún lánàá mo ní secretary sáré lọ bá àwọn ọlọ́pàá ẹgbẹ́ kan mọ́ lọ sí station padà kan kúrò níbi tán wà. kan kúrò níbi o lọ́dọ̀ àwọn yẹn ti rí bí ẹni máa ń sọ wọ́n ṣe ń gbé fún wọn sọ wọn wọ́n máa lọ bá wọn ní ẹ̀dá kan máa lọ sí station pé later wọ́n ní sí kò sí wọ́n nínú ẹ̀kú ẹ̀sàkú torí àwọn DSS ti dá wàhálà alẹ̀ already wọ́n ti pronounce pé táwọn bá ṣe kíní kan lẹ́sìn bá ta fúrí àwọn ògbè ní ìta Mọ̀pó ìta àdàbà ọ̀tù bẹ́ẹ̀ ni sà lójú títì. ṣé ẹ mọ̀ pé bàbá ẹ jẹ́ ẹran ilé ti kíní kan jọ yẹn a ti dúró tán a ti pé sójú títì àwa ní pé kí mọ́tò yẹn ṣáájú ẹ wá ní láyé ẹ̀mí jókòó nínú mọ́tò wọ́n wá gbé mọ́tò mi àti mọ́tò yẹn àtàwọn mọ́tò yòókù wọn lọ gbé tẹ̀lé wa lẹ́yìn náà ẹ wá gbé plákáàdì báyìí káàfi délé Olúbàdàn gbé plákáàdì lọ́wọ́. àyàní ní olóògùn àyàní nílò oògùn ẹ̀ẹ̀kan lọmọkùnrin kú ẹni tó wà ní pé jàjàgbara gidi ni ẹ torí ẹ̀ mo fi láìkì àwọn èèyàn kan nínú Àgbẹ̀kọ̀yà gbogbo àwọn tí mo fi ṣe gọ́vnọ̀ state gbogbo wọn ló láyà bẹ́ẹ̀ni gbogbo wọn wá ẹ wo owó ẹ̀yìn bẹ́ẹ̀ ṣe ló kọ tó
Sokoti o Sokoti kò sẹ́ni tí ò rí yín ẹ dúró gbàgbọ́gbọ́ ní pé kí ló fẹ́ ṣẹlẹ̀ ẹ dúró sólè lajà ní àbápa yìí àbí tí DSS àbí ẹnì kan fún wa àbúyà àná yẹn àṣekà ọyà mi lẹ́ni tí ó ní kíní kan ọjọ́ burúkú lọ́jọ́ yẹn Ìbàdàn lọ bẹ́ẹ̀ ni sà. èèwọ̀ kan tún ni mo tún ṣàkíyèsí Yes sir. nínú ọ̀rọ̀ Àgbẹ̀kọ̀yà t'Àgbẹ̀kọ̀yà ṣe rí àwọn bàbá yẹn wọ́n gbé kinní kan jáde ńjọ́ náà tí wọ́n ní ká gbé lọ́wọ́ kinní yẹn wọ́n á gbé jáde rí níjọ́ tèmi ti gbé ààrẹ níjọ́ tá a fẹ́ ṣe rálì Ìbàdàn yẹn ni wọ́n ní kán gbé kinní yẹn jáde tẹ̀lé mi lẹ́yìn ìgbà tẹ́rí kinní yẹn tá a bá gbé ibi tá a bá là ń lọ ẹni yẹn ó gbọ́dọ̀ yọjú sí mi ni o kò bá sọ bá kò bá ṣe ohun tó rí ó jẹ́ tí wọ́n bá fi gbé kinní yẹn jáde tá a gbé tí ò bá yọjú tó bá ní ó rẹ̀ wọ́n nǹkan ṣẹlẹ̀ èèwọ̀ ni wọ́n wá láwọn ó gbé kinní yẹn jáde mo dúpẹ́ lọ́wọ́ balógun ẹ̀ṣọ́ èèyàn gidi ni lẹ́yìn ẹsẹ̀kẹsẹ̀ ó ti dọ́dọ̀ Olúbàdàn wọn ni wọ́n ń bọ̀ a dẹ̀ gbéra ẹ ò bá ṣe rìn pẹ̀lẹ́ mọ́lẹ́sẹ̀ ẹsẹ̀ láàrin débẹ̀ gbogbo ibi tá a dé jẹ́ yẹn fẹ́ ṣẹlẹ̀ ta ni lọ máa pèrè níwájú ọmọ apààyàn kò sẹ́ni tó bẹ́ẹ̀ nígbà tó dójú ẹ̀ àwọn bọ́ọ̀sì tún kó ẹrù jáde wọ́n tún jù sókè mo ní kò sẹ́ni tí ó pàdé wa ọ̀pá yẹn tí wọ́n fi ṣe tí wọ́n gbé tẹ̀lé mi lẹ́yìn ìjọ́nà nǹkan tó burú ni wọn kì í gbé jáde tí ìbá jẹ́ pé ogun dé ṣùgbọ́n bàbá wa tó ṣẹ́kù Ọlọ́run bá wa lọ́rẹ̀ mi wọn àmín 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 bàbá gidi ni wọ́n bàbá tó dáa ni wọ́n láwọn bàbá wa tó kù ní Àgbẹ̀kọ̀yà bẹ́ẹ̀ ni ìgbà náà bàbá kínígan ò tí ì lọ pọ̀ tí wọ́n lọ́n bá fọ̀run kẹ́ wọn nísìn bàbá balógun Àgbẹ̀kọ̀yà balógun àyálù wọn tí ì lọ ńgbà náà ọtí kọ́ lọ́n fọ̀run kẹ́ wọ́n ti lọ ṣùgbọ́n bàbá wa tó tún wá ṣẹ́kù bàbá dáadáa ni wọ́n àgbò méjì bàbá àgbò méjì ò gbọ́dọ̀ mú mi ní kòtò bẹ́ẹ̀ ni àwọn bàbá yẹn gbìyànjú bẹ́ẹ̀ni sá bàbá àgbò méjì ní ẹjẹ́ mi náà jáde tẹ̀lé yín lẹ́yìn bàbá yìí tẹ̀ ti dàgbà tó báyìí lẹ́yìn bàbá tó yà mí lẹ́nu ni pé bàbá àgbò méjì wá pàdé wa lọ́dọ̀ Olúbàdàn bẹ́ẹ̀ni ó lóun ò ní jókòó lé o bẹ́ẹ̀ni bàbá tó ti wọ 115 ó jáde pé òun ló ní ìyàtọ̀ sí ẹrù tẹ gbé sí mi lọ́dọ̀ tí mo ń tẹ ẹnìkan gbé tẹ̀lé yín lẹ́yìn òun gangan ó tẹ̀lé yín tí a bá rí èèyàn tó bá ta fúrí táwa ló ta fúrí. àrí gbogbo àwọn tí wọ́n sọ pé wọ́n fún wa ní yọ̀ǹda láti ṣe rálì wọ́n ṣe kí ní yọ̀ǹda ta ìwé ìwé wo kò ní tí a fòwé tálá fòwé ipò ìyá mo nítọ̀ adúpẹ́ lọ́wọ́ àwọn àgbààgbà Yorùbá kan torí àwọn àgbààgbà Yorùbá wọ́n wà ní sẹ́rí Yorùbá nation tẹ̀ ń wí àwọn àgbààgbà Yorùbá wà lẹ́yìn Yorùbá nation àwọn àgbààgbà Yorùbá nífẹ̀ẹ́ Yorùbá ṣùgbọ́n àwọn ọmọ kéékèèké àwọn oní íńtánẹ́ẹ̀tì ní ká mọ̀ bà àwọn àgbààgbà yẹn lórúkọ jẹ́ àti ṣe rálì ò easy ẹnìkan wá dórí kíní kan wá ní àwọn ní àwọn kíní ti àwọn bí òun sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì mi bẹ́ẹ̀ kì í sọ̀rọ̀ lórí pépà kankan tábìlì àwọn fẹ́ sọ̀rọ̀ wà ní national PRO ti Bámidélé Ọlátúnjí òun ni ó sọ̀rọ̀ tí wọ́n bá gbé ohunkóhun jáde tẹ́ bá ra àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tó bá sọ̀rọ̀ lórí pépà àbí lórí íńtánẹ́ẹ̀tì ẹ má bú wọn mọ́ ẹ má bú wọn ẹ má jẹ́ káwọn àwọn Yorùbá mọ̀ mọ́ ọmọ kéèké mọ̀ mọ́ bú wọn mọ́ àwọn àgbàlagbà oníjẹkújẹ àwọn àgbàlagbà tí wọ́n ń wí yìí àwọn náà wọ́n ní iṣẹ́ tí wọ́n ń ṣe kò yí sí láti gbà n tá a fẹ́ gbà láì sí wọn kò yí sí Ọlọ́run ọba àwọn diaspora wọ́n gbìyànjú fún àwọn èèyàn o bọ́tí Àgbẹ̀kọ̀yà o no diaspora ò lè sọ pé 10 naira òun fún Àgbẹ̀kọ̀yà bí a ṣe ń sọ̀rọ̀ àwọn àgbowó kankan lọ́wọ́ anybody ìmọ̀ tí wọ́n sọ lórí kíní nìsí ìdí ni pé ẹni tó bá mọ̀ pé lóòótọ́
òun nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá. A máa ń sọ àwọn nǹkan kan wà tí mi lè sọ lórí ìdílé báyìí. Òun fúnra ẹ̀ ní ó ní báyìí ní kẹ́ àwọn àgbàlẹ̀ báyìí ní ẹ̀rìn. Ẹnìkan ò lè dárí o. Bàbá Akíntóyè wọ́n ṣe jẹ́ pòfẹ́sọ̀ tó wọ́n ò lè dá ṣe. Àwọn pòfẹ́sọ̀ ọmọ kéékèèké tó ṣe dìde nísìn tọpọlọ wọn ń ṣiṣẹ́ bíi aago wọ́n wà. Gbogbo wa gbọ́dọ̀ panupọ̀ jọ ṣe kílẹ̀ Yorùbá dáa ni. Kí là ń pè nílẹ̀ Yorùbá? Kí là ń pè ní Yorùbá nation? Kílẹ̀ Yorùbá dáa. Kí là ń pè lómìnira? Òmìnira ni pé kí wọ́n sì wàhálà, kí báńdíìtì káwọn ẹ̀yàkẹ́yà tí wọ́n ń wá sọ́dọ̀ wa wá dalẹ̀ Yorùbá. Kán má lọ́fààní àti wọlé mọ́. Láǹfààní. Níta ń sọ náà nìyẹn, kò sí nǹkan kan. Tí wọ́n bá ti láǹfààní àti wọ bí mọ́, tí everything àwọn Àmọ̀tẹ́kùn wọ́n gbìyànjú gan. A ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ Àgbẹ̀kọ̀yà gangan tá a fi sínú Àmọ̀tẹ́kùn. Bọ̀ táwọn èèyàn mọ̀. Tá a fi síbẹ̀ pé àwọn yìí máa ń fún wa ní pé bí báyìí àwọn Àmọ̀tẹ́kùn àti wọbẹ̀ ṣùgbọ́n agbára ó lágbára o. Ẹ̀yin èèyàn wa ẹjẹ́ àpàdé. Ẹ ṣe dé the last one tí kò tí tó ọ̀sẹ̀ kan nísìn ní ọmọ wa kan èèyàn gidi ni Ẹgbẹ́jí Ṣẹ̀kẹ̀rẹ̀ Ògùn. Bẹ́ẹ̀ ni ní Òṣogbo ló pè mí pé wọ́n ní ọ̀nà Ẹdẹ síbi báyìí lọ́nà Ifẹ̀ Òṣogbo sífẹ̀ pé àwọn mọ́tò 4 àwọn bandits tí wọ́n wà nú ẹ̀ kí mọ́tò kìíní àwọn ọlọ́pàá rí wọn gan wọ́n tọ̀ ń padà. Torí wọ́n gbé jagamu wọn lọ́wọ́ ni wọ́n gbé báyìí kí wọ́n àwọn Fúlàní náà ni wọ́n tòótọ́ wọ́n sá. So Alami ọmọ wa tó wà l'Àmọ̀tẹ́kùn ló gbé call pé Ṣẹ̀kẹ̀rẹ̀ Ògùn I need reinforcement I need àwọn èèyàn láti attack akínní kan tó kúrò. Wọ́n lọ sọ́nà Ìbàdàn wọ́n lọ sọ́nà Ifẹ̀ ọ̀nà Ifẹ̀ ni wọ́n gbà lọ. Lóòótọ́ gbogbo nǹkan kọ́ ni Yorùbá máa ń sọ tán. Àṣà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wọn ò dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ṣẹ̀kẹ̀rẹ̀ àti Ajagunlà àti gbogbo wọn pọ̀ rẹpẹtẹ àwọn ọmọ Àgbẹ̀kọ̀yà wọ́n gbìyànjú wọ́n patú wọ́n dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn Àmọ̀tẹ́kùn wọ́n gbìyànjú wọ́n patú. So kì í ṣe pé mo gbé AK-47 torí àwọn kan mú wà tán bá délé ọtí wọ́n ní AK-47 tí wọ́n gbé lọ́wọ́ yẹn sáwọn eléyìí sọ lè dá wọn mú wọ́n lè dá wọn mú wọ́n lè dá wọn mú. Wàláì bàbá ẹni tí ò bá róògùn rí tí ò rí págbára wà rí ni ó mọ sọ̀rọ̀. Wàláì yóò bá lóògùn tó bá lóòrí rí nísìnyí tá à ń ṣe nísìnyí tá a bá lọ sọ́dọ̀ àwọn àgbààgbà Yorùbá mi a lọ nítorí ẹ fún wa lówó àtọrọ bára kọ pé ẹ sọpọ́ọ̀tì bí ilẹ̀ Yorùbá yóò ṣe dà. Tá a bá wá jókòó tí wọ́n pè wá ọ̀pọ̀lọpọ̀ wọn ń pè wá ní pé mo fẹ́ rí yín ààrẹ àti àwọn mú nǹkan àgbà lọ́wọ́ àgbàlagbà làwọn tá a wá bá ṣùgbọ́n a tún mú nǹkan àgbà lọ́wọ́ fún wọn. Láti gbà tọwọ́ wọn. Nǹkan àgbà táwọn ò ní wọ́n ti lówó tó. Àwọn náà wà fún wa ní ìtawà náà ò ní. Ọwọ́ tí ẹ̀ wá lè mọ ibi tọ́wọ́ àtọwọ́ aburú sí ni pé ó dàbọ̀ a lọ bìkan lánàá lánàá a wà ń bẹ̀. I read the president of Ibadan Indigenes. Àjókòó a ṣe meeting lórí ọ̀rọ̀ insecurity náà la ṣe meeting lé lórí. Àwa expect bóyá tó bá fẹ́ fún wa ó fún wa a dúpẹ́ lọ́wọ́ ẹ̀. A dẹ̀ sọ ní tá a fi nǹkan yẹn ṣe láàrin àwọn ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà a gbé sórí kíní wa pé lágbájá báyìí fún wa lówó. Bẹ́ẹ̀ni. Bọ́ọ̀dù lórí íńtánẹ́ẹ̀tì wa lórí WhatsApp wa lágbájá báyìí fún wa lówó a dẹ̀ ti gan báyìí la fẹ́ fi ṣe o. So a máa ń jẹ́ kí wọ́n mọ̀ that is but tí a débẹ̀ bàbá yẹn gan ní òun ò tí ì rí irú ẹgbẹ́ báyìí rí. A béèrè fún wa lówó epo mọ́tò sáwà gangan tá a gbé mọ́tò síta sáà lówó epo mọ́tò àlọ́ àtàbọ̀ ni. A débẹ̀ bàbá obìnrin ni Christian ni yín Muslim ni yín kò ní ẹ mọ́ jòbì
obì yín nì ẹ mọ́ gọra yín o ẹ fi sápò ẹ fi píìnì mú mápò tí kò bá dá yín lójú ẹ dán wò níbi tá a jókòó sí lẹ́sẹ̀kẹsẹ̀ kẹ́ẹ̀dẹ̀ lẹ́ǹkan wá kẹ́ẹ̀lẹ́ mọ́ wa. àwa máa ń dán nǹkan agbára wa wò lẹ́sẹ̀kẹsẹ̀. kó tún dán wò kó dẹ̀ kó tún dùn mọ́ wa pé ládàá náà wọlé gbé fún mi ó ní iye ẹgbà ó ní ha ẹ mọ̀ sí àdè rí nǹkan kan fún yín kọ́bọ̀ tí ò dá àárọ̀ mi gan fún yín owó kọ́ la wá gbà lọ́wọ́ yìí. àwa gbowó àdè wá gbomi a ti mú mi wọ́n dà omi àtúndò wà ní mọ́tò wa ṣùgbọ́n tá a fẹ́ ni bí insecurity ó ṣe bàbá yìí náà lè máa gbọ́ mi yóò rẹ́rìn pé Ààrẹ Àgbẹ̀kọ̀yà ó ṣe kìíní tòótọ́ insecurity bí ó ṣe lọ nílẹ̀ Yorùbá ní tiwa tí wàá ló fi lè lọ ó ní pé kí gbogbo wa jọ fọwọ́sowọ́pọ̀ kí gbogbo wa gbà mọ̀ ìyá ni wa ká mọ̀ ìyá ẹnìkan kan sọ́tọ̀. ẹgbẹ́ ọ̀rọ̀ òṣèlú ni wọ́n ń pín ọmọ Yorùbá wọ́n ń pín wọn eléyà ní ẹgbẹ́ lágbájá lòun eléyà ní tàmọ̀dò lòun. ẹgbẹ́ tiwa ò ṣẹ̀ṣẹ̀ ẹgbẹ́ kankan. àwọn ò jẹ̀ ṣe kankan. àwọn ọ̀gbẹ́gbẹ́ kankan dání. ṣùgbọ́n o èmi máa ń sọ nǹkan kan o pásánà èmi o ò ní pé mi ì lè rí nǹkan dáadáa nílẹ̀ Yorùbá kí n wá lọ sílẹ̀ Ìgbò àbílẹ̀ Haúsá kò possible. èmi Yorùbá tèmi Yorùbá yìí náà máa tẹ̀lé bí tèmi ṣe rí pásánà ní òun kàǹpé mi ìdẹ̀ báyàn sọ̀rọ̀ òṣèlú bọ̀tí èmi ò lè fi gbogbo kódà tí Yorùbá gbé nǹkan jáde tí ò bá dà abẹ́nu màá ti sọ pé nǹkan yìí ò dà ṣùgbọ́n a manage ẹ̀ nǹkan yìí tó bá débẹ̀ yóò bóyá àmọ̀ bá ṣe jọ ṣe bọ̀ pé màá kọ̀ǹdẹ́mu ohunkóhun lẹ̀ Yorùbá ọmọ àlè lèèyàn ọmọ àlè ni wọ́n díẹ̀ lèèyàn fi gbẹ́jọ́ ọmọ àlè ni ó di ẹ̀rí títí ọ̀nà níbi tí wọ́n bí bàbá ẹ̀ bí sínú inú agboolé tí wọ́n ti ń yàgbẹ́ sí gọ́tà ni o yóò àdébẹ̀ yóò fọwọ́ yóò fi kíní akájú bọ̀ ibi tó gbà kọjá ibi tí wọ́n tó bí ibi tó ń gàdẹ̀ ti jáde kò dá tó dà wọ́n ti gẹ ọmọ àlè ni wọ́n ń wòbí kan pé kò dáa èèyàn gbọ́dọ̀ gbogbo tó bá wà nílẹ̀ Yorùbá gbọ́dọ̀ fẹ́ràn rẹ̀ ni kó Yorùbá tó ṣe kódà kí nǹkan yẹ kó nígbà tí wọ́n ní bàbá kan bẹ wọ́n pè wọ́n mo gbọ́ lórí ìkànnì náà ẹnìkan pè mí mo lè rí lórí íńtánẹ́ẹ̀tì wọ́n ní bàbá yẹn sọ bàbá mo ní rọ ni bàbá yẹn ò lè sọ bàbá yẹn ò ṣáàṣì ń bẹ̀ mo ní kò lè sọ ọjọ́ kejì bàbá yẹn sọ pé irọ́ àwọn ọmọ fẹ́ẹ̀kì íńtánẹ́ẹ̀tì ni wọ́n lọ gbégbé sórí kíní òun ọmọ kankan òun ò ní WhatsApp òun ò ní Instagram òun ò dẹ̀ ní Facebook o àwọn ọmọ òsì burúkú yẹn ni wọ́n lọ gbégbèkúgbè pé òun ń ègé sí Yorùbá o láwọ́ tá a wà yìí ara ń kan Yorùbá ara ń kan àwọn èèyàn ara ń kan Yorùbá ara ń kan Haúsá ara ń kan Ìgbò ní tó jẹ́ kí Ìgbò kí wọ́n gbé kán dúró ti kíní wọn tí àwọn kọ̀ọ̀kan dúró tì nú wọn wọ́n wò pé wọ́n ọmọ tó ti fẹ́ gbé ìgbàǹjara wọn mọ́ torí wọ́n ti pààyàn ó ti sú wọn wọ́n ti sunlé wọ́n ti sún mọ́tò para wọn tán para wọn bẹ́ẹ̀. wọ́n dẹ̀ wò pé kí lọ́gbọ́n táwọn tó lè dá ló jẹ́ kí wọ́n bẹ́tẹ́ ìgbélẹ̀ yìí ó dáa kò dáa ẹ ṣáàjẹ́ káwọn tẹ̀lé lẹ́yìn ni wọ́n fi ń tẹ̀lé kì í ṣe pé ó dùn mọ́ wọn nínú kò ṣe pé ìgbà tí ó gbé nǹkan ẹni tí ẹ máa gbọ́ o èèyàn kan ó jẹ́ baálé àdúgbò yìí ó tún àdúgbò yìí ṣe gan àdúgbò yìí ó tún ṣe ẹnìkan wá jẹ́ baálé àbànú oko kan ó wá ra jẹnẹrétọ̀ ẹyọ kan ó dẹ̀ mú kinní kan ó dẹ̀ tan iná ẹyọ kan àtẹni tó tún àárín ìlú ìtó ti dá rí pé gbogbo náà nìyí déédé àtẹni tó ra jẹnẹrétọ̀ tó dẹ̀ ra tan ní ẹyọ kan kẹ wá ní ẹni tó ra jẹnẹrétọ̀ tan ní ẹyọ kan yẹn kó ló dáa ju ẹni tó tún gbogbo ìlú kan ṣe tẹ́lẹ̀ mélòó gbogbo ìlú wọn èmi ojúlówó tó yónú tó bá tó àsìkò èmi ò ń sọ̀rọ̀ jáde bọ̀ tí bá rí i pé ó tó àsìkò màá tù kékeré nígbà tí ì rí interview màá wá sọ̀rọ̀ gidi jáde àwọn ọ̀bẹ̀rù wàláì olúwa ń gbọ́ ọlọ́run ọba tí ó bá tó àsìkò bá tó ó dàbọ̀ ni pé àwa bẹ̀rù pé a bẹ̀rù ẹ̀yà kan a bẹ̀rù èèyàn kan pé yóò àdúmọ̀rùmọ̀ ńlẹ̀ Yorùbá
Àgbẹ̀kọ̀yà wà ń bẹ, OPC wà ń bẹ, Àmọ̀tẹ́kùn gbogbo ẹ̀ wọ́n pa Àmọ̀tẹ́kùn sí ẹ̀jì ni wọ́n sì dé ni. ẹnìkan wá ló wá òun wà ní ẹ̀yà wèrè kan ló ti wá ọkọ̀ afẹ́ dojúkọ Yorùbá. Bàbá mi mo rí ọgbọ́n kan kọ́ nínú ọ̀rọ̀ tá a jọ sọ yìí ṣá. Ọgbọ́n tí mo rí kọ́ ni wípé à ń jà fún Yorùbá nation. Bẹ́ẹ̀ni. Àwọn kan ń jà fún kí Yorùbá nation yóò tó tẹ̀ wá lọ́wọ́ bó ni wọ́n ṣe ní pa wá tán. Ní ìjà tí mo mọ̀ pé ìjà tẹ́ ẹ gbé dání nìyẹn. Bẹ́ẹ̀ni. Orí tẹlifíṣàn la wà gbogbo nǹkan kọ́ la máa sọ. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n mo mọ ìjà ń tẹ́ ẹ gbé dání nípa ọmọ ìyá mi kankan sẹ́ẹ̀. Gbogbo bọ́ bá ṣe rí nítorí bá gbà láàfún. Now ó túmọ̀ sí pé lọ́wọ́lọ́wọ́ báyìí nǹkan méjì ló ṣe pàtàkì nínú tá a nídìí. A nídìí Yorùbá nation. A nídìí security fún àwọn ọmọ Yorùbá torí n tá à ń gbọ́ lọ́tún tá à ń gbọ́ lósì ó ń bà wá lẹ́rù. Wọ́n ní gbogbo inú igbó wa náà ti wà. Nígbà tí èmi pẹ̀lú yín sọ̀rọ̀ lẹ́ẹ̀kan kó tó di pa bẹ̀rẹ̀ sí ní ṣe interview etí ẹ̀tọ́ tí wá jẹ́ kó yé mi pé wọ́n ti wá sínú igbó mọ́ wọ́n ti wà ní òdú ọ̀pọ̀lọpọ̀ nù wọ́n wà láàrin ìlú. Wọ́n wà láàrin ìlú. Ẹ tó sọ story lórí àwọn kan bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni wọ́n wà láàrin ìlú. tó jẹ́ pé àárín ìlú náà wà tí wọ́n dẹ̀ ń jayé bí ọba. Wọ́n tó pé àwọn wọ́n dẹ̀ ń sọ wa ni. Ṣé ẹ rí Ọlọ́run kó sọ wa ilẹ̀ Yorùbá ṣé ẹ rí àwọn olówó ilẹ̀ Yorùbá àwọn làánú wọn ṣe mí nígbà mo rí Ìbàdàn tí mo lá lọ lánàá tá a fi àwọn nǹkan kan lẹ̀ fún àwọn èèyàn kan immediately làwọn ọmọ wa ti ń tẹ̀sí iṣẹ́ yẹn wò àti tẹ̀sí iṣẹ́ tàtẹ̀ ti tẹ̀sí tó ṣiṣu wa ni ṣe rí àwọn olówó yẹ kán ṣọ́ra mo kọ́lọ́pọ̀ ọgọ́rùn-ún rìn kò ràn tí ó fẹ́ ṣẹlẹ̀ yìí o bẹ́ẹ̀ ni kò ràn tó fẹ́ ṣẹlẹ̀ yìí kò tí ì ṣẹlẹ̀ ìtẹ́ ń wò tá a sì ń wò. Mínísítà ni mí head of state ni mí sẹ́yìn tó bá tó àsìkò tó bá bẹ̀rẹ̀ sí í gbé mínísítà gbé igbágbáwo gbé gọ́vnà ìgbà náà ni wọ́n mọ̀ pé tó ń bẹ́ńlẹ̀ kéré ṣe rí àwọn yẹn wọ́n ti wà ní gbogbo ilẹ̀ Yorùbá truly lóòótọ́ ṣùgbọ́n ẹnu ọmọ ò gba ìyá pàdé mọ́ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn kábíyèsí wa ò fi sọ̀rọ̀ jáde. Torí pé nígbà tẹ́ fi chairman local government tẹ́ ní òní kó mọ supervise kábíyèsí. Kábíyèsí ló fẹ́ jáde tí ò bá sọ fún chairman náà lè sáàkì kábíyèsí. Chairman local government chairman. Ṣé chairman tẹ́ ń bá débẹ̀ mú lè fọ́ ní etí? Kí ni chairman ò fowó ní ẹ? Chairman yẹn ní sọ fún ìdí ọba àwọn ọba ńlá ṣé kábíyèsí yẹn gbọ́dọ̀ sọ̀rọ̀ ni. Gbọ́dọ̀ sọ̀rọ̀. Tó bá lóun sọ̀rọ̀ wọ́n yọ wọn bí ẹ yọ jìgá. wọ́n yọ wọn ta ni ṣé àwa ẹni ìsìn ṣé chairman kan wá lọ ìgbà tí ìwà tọrọ owó lọ́wọ́ ẹ̀ tí mi lọ ọ̀dọ́. ẹ̀yin Yorùbá nation ṣé ẹ mọ̀ pé n tẹ́ ń gbọ́ lẹ́nu bàbá mi ẹ ti gbọ́ lẹ́nu mi síwájú pé a ní ìdí àti bú àwọn ọba yìí wọn ò ní síwájú wa bá wa wọ́de. àwọn ọba yìí ẹ sọ fún wọn pé wọ́n ti lọ ọ̀dọ̀ Buhari wọ́n lọ gbowó wọ́n lọ ọ̀dọ̀ kinní kan wọ́n lọ gbowó ṣe rí wọ́n lè bú àgbà ntẹ Ọlọ́run ọba gan sọ ó wà nú Àlùkùránì ó wà nú Báíbù ó wà nú ẹsẹ̀ Ifá pé ntọ́ ò bá rí mọ́ sọ ẹsẹ̀ ni kéèyàn tó sọ pé èèyàn kan gbowó ó rí nǹkan yẹn gbígbá mú báyìí. Bàbá wọ́n yá nú àwọn ọmọ tó tẹ̀lé bàbá ló ní bàbá wọn ṣe débẹ̀ o ìwọ̀n fà Ghana must go ni wọ́n gbé fún wa. Yàrá téèyàn tó bá dẹ̀ wá gbà ẹ fa òun àtàlálẹ̀ kẹfílẹ̀. ẹ fún wọn lẹ káládé ẹ máa dájọ́ rẹ̀. àìmọye ọba tó ti ní stroke. tó yẹ pé ilẹ̀ ó lẹ̀ ni ó lọ gbà tí ó mọ ta. kò sí tẹ́nìkan kan fẹ́ ṣe fún mi. Ọlọ́run ọba fún rẹ̀ ó dé fún rẹ̀ dájọ́. mo ká wá mọ̀ bú wọn ká mọ̀ ní kinní kan àwọn ọba burúkú ọba ní ìtàn tẹ́mi gbọ́ ìtàn yẹn náà màá ṣe mo sì wà ní mo sì mọ̀ ní ìtìgbọ̀tàn mi pé gbogbo ọmọ Yorùbá pátápátá Ilé Ifẹ̀ ni gbogbo wa ti wá. Bẹ́ẹ̀ni. gbogbo ibi tí Yorùbá wà nílé ayé Ilé Ifẹ̀ lórí ìrun wa lórí ìrun gbogbo Yorùbá
tó túmọ̀ sí pé ọmọ ìyá ọmọ bàbá ni wá. gbogbo wa kankan náà ni wá. ó lè mọ̀lẹ́bí yẹn lè ti jìnnà. gbogbo wa ọba wà ní Paris kó wà l'Amẹ́ríkà tó bá ti jẹ́ pé Yorùbá ẹ wo àwọn òyìnbó yẹn kí wọ́n ń kọ́ Yorùbá ń bì wọ́n tún wá ń kọ́ Yorùbá lọ́dọ̀ wa ń bì. Yorùbá dáa pọ̀, Yorùbá wúlò pọ̀, Yorùbá lẹ́wà pọ̀. Yorùbá ò nídìí nǹkan kan lọ́dọ̀ ẹnikẹ́ni. A nídìí nǹkan kan lọ́dọ̀ ẹnikẹ́ni. Nídìí nǹkan kan látọ̀dọ̀ Haúsá. Ọlọ́run ti fún wa. A nídìí nǹkan kan látọ̀dọ̀ Ìgbò pé tí ò bá sí Ìgbò, tí ò bá sí Ìgbò, tí ò bá sí Haúsá, Yorùbá ò lè dá sí. Irọ́ ni. Àwọn ni ò lè dá sí tí ò bá sí Yorùbá. Tí òun fi fẹ́ fi wálẹ̀ ká lọ. Tí Yorùbá bá lọ, omi wo ló wà ní Haúsá tí róró ship fẹ́ kó nǹkan wá. Nìjẹ́ èyí tí Nìjẹ́ ò fi lágbára tí ò fi sí nǹkan kan Nìjẹ́ tí Nìjẹ́ fi jẹ́ Nìjẹ́ charge àtàwọn country yẹn fi jẹ́ aṣálẹ̀. Ó ní pé kò sómi. Ọrọ̀ ajé Ọlọ́run gbé sílẹ̀ Yorùbá ni. 70-80% ọrọ̀ ajé Nàìjíríà ilẹ̀ Yorùbá ló wà. Ẹni tó bá wá ní kí wọ́n nígbà sọ pé kíní kan Ìgbò wá ní àwọn Yorùbá kò sí nǹkan kan wọ́n lé ẹni kí kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ káwọ́ ẹni tí ó jẹ̀yà. Yorùbá ò lè jẹ̀yà. A lè jẹ̀yà. Ẹ wá kún àwọn ọmọ wa tán wà ní diaspora yẹn gbogbo nǹkan tí àwọn ìlú òyìnbó yẹn fi ń gbéra àwọn ọmọ wa náà ní wà lórí àwọn náà ṣe. Wọ́n nọ́pọlọ ṣe rí tó bá yá kò ní pẹ́ mọ́. Kò ní pẹ́ mọ́. Ṣé àgbàlagbà ń sọ̀rọ̀ pọ̀ kò ní pẹ́ mọ́. Bàbá à ń pariwo Yorùbá nation Yorùbá nation ò ní pẹ́ mọ́. Kò pẹ́ mọ́. Ntàgbà fi ń jẹ̀kọ. Abéwé ló wà. Kábíyèsí. Ntàgbà fi ń jẹ̀kọ abéwé ló wà. Àwọn ọba wa táwọn ń pariwo pé ò dáa yẹn àwọn ni the best tó dáa jù. A lè mọ rí kàńdá nù rẹsì bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n àwọn ọba wa yẹn àwọn ni wọ́n dáa jù. Ìyẹn tó bá kankan tó ń fún mi lówó. Wàláhì Ọlọ́run ọba àtàwọn gbogbo àwọn mẹ́mbà àwọn èèyàn gidi tó wà ní Àgbẹ̀kọ̀yà àti bàbá wa kan tí mi lè dárúkọ tó yẹ pé ó lọ sílùú òyìnbó fẹ́ dé láìpẹ́ kò dẹ̀ ń ṣolóṣèlú. Wàláhì ìṣúnbìlà èèyàn tó dáa ni ó nífẹ̀ẹ́ lẹ́ Yorùbá gan. Wọ́n ní kí ni wọ́n fẹ́ ṣẹlẹ̀ tó bá fẹ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ kò dẹ̀ kò sí nínú ìjọba dé ipò gba kọ́bọ̀ lọ́wọ́ èèyàn. Tí business Ọlọ́run gbé fún ló gbé fún ó rà ń ṣe jẹ́jẹ́ rẹ̀ kó develop kó kọ́ estate lọ rẹpẹtẹ tiẹ̀ kó develop kó kọ́ estate oríṣiríṣi estate Ọlọ́run dẹ̀ kẹ́ débi tí ń kẹ́yìn. Bó lọ́lọ́run bàbá bó lọ́lọ́run ṣe ni kì í síbi ilẹ̀ ní ilẹ̀ náà fẹ́ràn ní Yorùbá kò fẹ́ kankan bí. Bó lọ́lọ́run ṣe ni tó bá rí nǹkan bíbá yóò pè mí ẹ ló ààrẹ mo gbọ́ nǹkan bá ní ìsìn ẹ má bọ̀ wá bá mi. Màá ní our life patron sir mo ń bọ̀ sà má lè ti dé ààrẹ nǹkan bá lọ mójútó. Níjọ́ tí ọ̀rọ̀ Oǹdó Ọ̀wọ̀ tẹbí kan mo sọ tó Ṣógbó yìí. Bẹ́ẹ̀ni. Kì bá ṣẹlẹ̀ irú the same thing tó ṣẹlẹ̀ lóǹdó kò bá ti ṣẹlẹ̀ ní Ifẹ̀ sí Òṣogbo. Okay. Wọ́n máa fẹ́ bí wọ́n kọ́ mọ́tò mẹ́ta pẹ̀lú gbogbo wọn ló dẹ̀ lóòdù jagamu. Mi ì fẹ́ parí story yẹn nítorí story yẹn o ní tó hẹ́ndì sí òdà. So tí ó bá irú èèyàn náà nísìn mo máa ń sọ fún torí Àgbẹ̀kọ̀yàwó ń ṣe ẹni tó máa ń wo orí íńtánẹ́ẹ̀tì ẹ̀ máa ń fi gbogbo nǹkan kọ́ ni ẹnì kan ò rí àjẹkù orò yìí tí ẹ jẹ́ nǹkan. Ọ̀rọ̀ tí wọ́n sọ lẹ́ẹ̀kan ló ká mi lára àwọn kan àmọ́ bí wọ́n ń gbẹ́ kàngádẹ̀rọ ní ilé wọn ni lóde next sí ọ̀dọ̀ bàbá níbi tá a ti kọ́kọ́ ń sọ̀rọ̀ yẹn so ariwo yẹn ti wá pọ̀ jù ní bàbá fi ní ká rọ abọ́ sí àgbàlá níbi tí ariwo yẹn ò dé dáadáa so ìdí tẹ́ ẹ fi rí pé ìjókòó wa ó yàtọ̀ nìyẹn o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ ń sọ lọ bàbá mi kí n tó mọ́ sábà ìmẹ́nubà àìrájẹ kúrò
mo wá fẹ́ kẹ́ ẹ bá wa ṣe rí inú mi dùn pé inú àwọn ọ̀rọ̀ tẹ́ kọ́kọ́ sọ èmi gangan ni mo kọ́kọ́ sọ fún yẹn fúnra ara yín lẹ kọ́kọ́ rìfà sí àwọn diaspora wọ́n gbé kinní yẹn lọ́wọ́ gan ẹ wo gbogbo àwọn èèyàn tí mò ń gbé wá sórí kinní ni wọ́n ń testify fún mi pé àwọn èèyàn yẹn ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ òṣèré náà ni mo ti láǹfààní àti gbé wá tí gbogbo àwọn diaspora yẹn wá pè wọ́n wá dúpẹ́ lọ́wọ́ wọn wá kí wọ́n wá ṣe gbogbo ẹ̀ so iṣẹ́ rẹ̀ pé kú iṣẹ́ mọ́ mórí iṣẹ́ wa wọ́n máa ń jẹ́ kórí èèyàn owó pé yes àwọn kan mọ rírì nǹkan tí mò ń ṣe so mo wá fẹ́ kẹ́ ẹ bá mi lù wọ́n lọ́gọ ẹnu kẹ́ ẹ dẹ̀ bá mi sọ fún wọn pé tó kí wọ́n má relent effort wọn àwa náà dẹ̀ ti ń àti inú mi dùn pé bàbá wa ti sọ fún yín nìṣe pé ìgbà tí wọ́n ti búyàn mọ́ ń sìn pé nǹkan ti ń boost padà pẹ̀lú akitiyan irú èmi náà àtàwọn èèyàn kọ̀ọ̀kan náà tí ó máa jáde káàkiri ẹ rí i pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí gbogbo ohun tó ti lọ yóò bọ̀. Gẹ́gẹ́ bí a ṣe ń bá a lọ bẹ́ẹ̀ni sà. ṣe rí mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ ilẹ̀ Yorùbá ẹni kò ń dúpẹ́ lọ́wọ́ kò dúpẹ́ iṣẹ́ bàbá rẹ̀ lọ́wọ́ ọmọ bẹ́ẹ̀ni iṣẹ́ bàbá wọn náà ń ṣe iṣẹ́ bàbá wọn wọ́n ń ṣe kò ní bàjẹ́ ẹ kò rí oko délé gbogbo tẹ bá dẹ̀ ń dáwọ́lé yóò mọ yọrí sí rere fún ẹ ní rí ṣubú ẹ̀mí ẹ ní rí ṣubú ara lábúrò ò ní bọ́mọ yín kò ní báyàwó yín kò ní bọ́kọ yín gbogbo tẹ bá ti wá ń dáwọ́lé yóò mọ yọrí sí rere gẹ́gẹ́ bí èmi ṣe sọ lẹ́yàtẹ̀ kan ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ó jẹ́ nǹkan tí a gbọ́dọ̀ mú lọ́kùnkúndùn mo wá ń fi àsìkò yìí sọ fáwọn èèyàn tó jẹ́ àwọn tó ń gbọ́ mi nílẹ̀ Yorùbá pé kí kálukú kó múra ó ń bọ̀ Yorùbá ní àwọn làádẹ́ẹ̀dẹ́ ojúlàmú tó ń sìn tó ṣe pàtàkì jù nísìn ni pé kí kálukú kó lọ múra insecurity kò sẹ́ni tí wọ́n lè kó lè kàn ọlọ́mọdé láburú kàn wá àwọn èèyàn tó wà lóyìnbó gan ọ̀pọ̀lọpọ̀ ò lè wálé èmi máa sọ fún ẹ pé Nàìjíríà Yorùbá ti da àkótí nǹkan kan but ẹ̀rù gbọ́dọ̀ bá àwọn èèyàn pẹ̀lú owó tí wọ́n ti fetí gbọ́ pẹ̀lú tí wọ́n ń rí àti tí wọ́n fetí gbọ́ ṣùgbọ́n mo fi ń tún sọ lẹ́ni pé ogun ò ní jàjàjò ní jalè Yorùbá láyé àwa náà ti dúró tán àwa náà ti rẹ́dì kò sí nǹkan tó lè wà èmi tuntun sọ kò sí ẹ̀yàkẹ́yà tó lè dẹ́rù balẹ̀ Yorùbá Fúlàní òun gan mọ̀ pé òun lè dẹ́rù ba Yorùbá àbá Haúsá gan mọ̀ pé òun lè dẹ́rù ba Yorùbá àwa ti dúró tán kò dẹ̀ sí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀ bàbá kò sí ti ń ṣẹlẹ̀ lókè tí lè gbà jẹ́ Yorùbá àwa ti rẹ́dì. Generally bàbá kí lẹ wá ń sọ lórí ọ̀rọ̀ Yorùbá nation yẹn pé ọ̀rẹ́ ìbí mi lọ́kàn balẹ̀ lẹ́ẹ̀kan ẹ̀rù dẹ̀bà mọ̀dẹ̀ fẹ́kẹ́ sọ́wọ́ àwọn ará. díẹ̀ ni wọ́n fi ń pàmùkúrò kìnnìkan mo ṣe sọ́lẹ̀. ẹ̀lẹ́ la fi ń pàmùkúrò. ẹ̀ẹ̀kan kọ́ ni gbogbo èèyàn ó di Yorùbá nation. bẹ́ẹ̀ ni ẹ̀ẹ̀kan náà kọ́ ni gbogbo èèyàn ó darapọ̀ mọ́ wa. ẹ̀ẹ̀kan kọ́ kíní yìí yóò gba time yóò ní àsìkò díẹ̀ wo gba tí ọ̀rọ̀ ti Sunday Igboho dé àwọn èèyàn bíi pé bá ṣe bí Sunday Igboho bó ṣe kú gírì pé bẹ́ẹ̀ náà ni yóò ṣe yá kò yá báyẹn ṣùgbọ́n ó gbìyànjú gẹ́gẹ́ bí akíkanjú ó fi plan lẹ̀ ó fi ìpìlẹ̀ lélẹ̀ ìpìlẹ̀ yẹn ni wọ́n wà máa mọlé lórí kì í wá ṣe pé ká máa bú ọmọ Yorùbá tẹ́ fẹ́ gba Yorùbá nation tẹ́ fẹ́ kí Yorùbá dá dúró kì í wá ṣe pé ẹ̀ náà tó wá máa bú wọn tẹ́ bá ti ń bú wọn kò lè ṣeé ṣe nínú dídádúró Yorùbá lọ́dọ̀ tèmi ó ní kílẹ̀ Yorùbá dẹ̀ yí ara ní gbogbo ìlú. ara ní ìlú. ara ní ìlú. pápádé ara ní Yorùbá. ó ní Yorùbá ó ní gbogbo ìlú. Olúwa ń gbọ́ tí kì bá ṣe ara níni ni ọ̀pọ̀lọpọ̀ fi di ọ̀daràn. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tẹ̀ ń wò yẹn fi di ọ̀daràn. ara ní ìlú. ara ní ìlú gan-an only solution ni pé kí kálukú lọ ti ọwọ́ ọmọ rẹ̀ bá sọ kó mọ̀ torí para ni òun á lọ join crime láti máa lọ jíyàn gbé láti máa lọ dàlúrú àti mọ̀ fáwọn ará bíi tó wọ̀ wá àlejò tó fòru wọ̀lú ni wọ́n ìgídá ní ọjọ́ ayò wọn jáde bàbá wọn jáde ẹ mọ̀ pé tẹ́ bá fínná mọ́kété
ẹ wà lọ dí òkejì òkété máa ń ní alternative mẹ́ta bẹ́ẹ̀ ni gbogbo òye lẹ́kọ̀ọ́ wò tẹ́ẹ̀dẹ̀ẹ̀dẹ̀ tẹ́ẹ̀dì kẹ́tọ́ máa fi náà yóò kù sẹ́nu sàmì. olúwa ń gbọ́ kò síbi tí wọ́n lè lọ Yorùbá kò sẹ́dá kan tí ó bá ti wá jẹ́ nǹkan kan ò ní ṣe wá mo fi ń dá wa lójú pé gbogbo ohunkóhun tó le ẹ má jà bẹ̀rù ẹ má bẹ̀rù ẹ má sojo ọkùnrin ni wá ọkùnrin gbogbo wa àwọn obìnrin gan tẹ bá rí àwọn obìnrin ẹnu Àgbẹ̀kọ̀yà wọn ò ṣe é kò lójú o. n tí mo tiẹ̀ máa ń gbọ́ lẹ́nu àwọn obìnrin mi ní diaspora yẹn ẹ rò pé ọkùnrin ni wọ́n ni pẹ̀lú bá ṣe ń sọ̀rọ̀. bọ̀ tí iṣẹ́ rí ẹni tó dúró níbi ogun ó ní ọ̀gá o. bẹ́ẹ̀ni. àwa tá a wà ní Nàìjíríà ń bì tá à ń rí ogun yẹn tá à ń fojú hùn yìí àwa ni ọ̀gá àwọn náà àdúrà àti ìrànlọ́wọ́ ní tí wọ́n bá lè ṣe pọ̀tọ̀pọ̀lọpọ̀ nílùú òyìnbó ẹ̀ mo fẹ́ sọ kankan wrong hand ni wọ́n bọ́ sí. làwọn míì wà bẹ́ẹ̀ ni. wrong hand torí abẹ́ ràn wọ́n lọ́wọ́ akówó owó tí ó kò dẹ́bi kankan rí kankan láàyè irọ́ náà gbogbo ẹ̀ kì í ṣe pé owó nìkan ọ̀rọ̀ àtàbójútó kì í ṣe pé ká máa bú yẹn ká máa sọ pé olùsílélẹ̀ ọmọ àlè ni olórí kìíní kan ojú yọbọ ojú yọbọ gbogbo òsì yẹn kò wúlò kò ní mí ní. náà bá lè sọpọ́ọ̀tì wa kí ilẹ̀ Yorùbá dáa wọ́n bá lẹ̀ Yorùbá jẹ́ kí ilẹ̀ Yorùbá dáa la dúró sí ibẹ̀ kí ilẹ̀ Yorùbá dáa ní Yorùbá nation. bẹ́ẹ̀ni. kí everybody wà òkè kí gbogbo tá à ń ṣe kó bọ́ sí kì í ṣe pé àwọn ìjọba yìí ó ti sú bóyá èèyàn dẹ̀ ti pọ̀ ju ìjọba lọ ni kò yé mi everything was totally down. And mo dọ́jà ní ìsìn tó lọ fẹ́ ra ohunkóhun tó rí omú lọ́wọ́ owó yẹn ò ní ká iṣẹ́ ìjọba mú yín àwọn tó ń ṣiṣẹ́ ìjọba bí wọ́n ṣe ń lékè bí wọ́n ṣe ń jẹun oṣù fi ń parí. ẹlòmíín gba 30,000. ó dẹ̀ wà. ó dẹ̀ níyàwó bímọ. tó mọ́pọ̀lọpọ̀ mọ bẹ́ sí tọ́mílà bridge yẹn nìyẹn. nígbà tí wọ́n ní ìròkojúmọ̀ kan mọ́ bẹ̀ sí tọ́mílà bridge wọ́n pa suicide ti pọ̀ jù ń bíbà ìdí ni pé tó fà á ni aráàlú tó bá tó ní òun lọ yáwó pé kò máa fi ṣe bísíǹsì àwọn tó tún yá lówó èlé yẹn owó àdánwò ní owó gbọ́múlé láńtà wọ́n wà bá tiẹ̀ jẹ́ ṣé rí tiẹ̀ bàjẹ́ díẹ̀ tẹ́lẹ̀ tí ò lówó kò mọ̀ pé tó wò lówó yẹn ó bẹ́tà fóun ìgbà tó bá wá lọ yá yẹn ni wọ́n wà bá tiẹ̀ jẹ́ yẹn wọ́n wà sọ di ẹ̀dùn arinlẹ̀ yóò wá sá lọ yóò wá lọ kó sínú odò tí ó mọ̀ pé ọjọ́ ọ̀la àwọn sì gbọ́dọ̀ dà èmi ń fàsìkò yìí sọ fún ọmọ Yorùbá pé ẹnikẹ́ni ọmọ bẹ̀rù ẹ mọ́ sódò ẹ mọ́ bẹ̀rù ẹ mọ́ sódò ẹ mọ́ bẹ̀rù ẹ mọ́ sódò èyí tó le là bọ́mọ ọkùnrin. bẹ́ẹ̀ni ẹ wá promise mi lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ni torí ó dàbí ẹni pé ẹ sọ lẹ́nu lásán ẹni Sokoti Yorùbá nation ti tẹ̀ wá lọ́wọ́ ẹ sọ bẹ́ẹ̀ bí ẹ̀mẹ́ta kò dẹ̀ yé mi. wọ́n ní tí àgbà fi ń jẹ̀kọ́ mo ti sọ lẹ́ẹ̀kan abẹ́ ewé ló wà Yorùbá ò ń ṣàdédé lẹ́nu Yorùbá ò like máa lẹ́nu again I will do this máa ṣe léyìí máa ṣe gbogbo ẹ̀ Yorùbá ò lẹ́nu o nígbà tá a fẹ́ jáde tá a fẹ́ lọ sóṣogbo wọ́n ní lẹ́yìn Ìbàdàn tá a ṣe tá a bá lọ ṣe rálì lóṣogbo àwọn DSS ó wà fún mi lóṣogbo ó ní wọ́n mú Àgbẹ̀kọ̀yà ó ní ẹnu wà láàyè ẹja lọ Òṣogbo ìdí mo fi tẹ́ àti kọ́kọ́ fẹ́ pa Òṣogbo yẹn ìgbà tá a lọ sóṣogbo wọ́n ní ìgbà wọn ó ṣe gbá ẹ̀yọ́ mi ò dẹ̀ ń fẹ́ kinní kan mi ń fẹ́ kéèyàn halẹ̀ ewu Àgbẹ̀kọ̀yà ni mọ́ halẹ̀ mọ́ wa tó bá halẹ̀ kó lóògùn Àgbẹ̀kọ̀yà ó dùn ọ́ wò ṣùgbọ́n tó bá lò lóògùn nù wọ́n dùn wọ́n ní ilé ìwọ̀n àfàmọ́ra tó bá halẹ̀ pé ọlọ́pàá ni ẹgbà yẹn gangan wọ́n ní ó yá ẹja jà so àwọn òde ń jàjẹ́ bí bẹ́ẹ̀ni so nígbà tá a lọ bẹ̀ wọ́n ti ní ká ó ní ọ̀dà bàtà ṣe rálì tàn tá a kúrò tá a dé ọ̀dọ̀ kábíyèsí tí kábíyèsí tá a sọ̀rọ̀ láàfin torí ọba dáadáa ni ọba Tájọ Òfòṣogbo ọba gidi ni wọ́n tẹ́rẹ́ àwọn ọba wa gbósọ́lẹ̀ kan èèyàn tó dáa ni wọ́n ọba gidi olórí gidi ni gbogbo wọn ọ̀tẹ́ bá ti wá rí kàńdá ẹyọ kan ẹ wà fi wé ìrìn gbogbo ẹ̀ àmọ́ akọ̀dẹ́mù gbogbo kò possible
nínú gbogbo nǹkan láyé ní kàńdá wà fẹ́ẹ̀kì ọba wà fẹ́rù pọ́ba ni tó nídìí èyí ńgbà tá a débẹ̀ tá a ṣe gbóhùn tá a ṣe tán ọpẹ́ ní fọ́lọ́ wọ́n mọ̀ èmi ò nígbéraga life tèmi simple life ni èyí ò lè mọ Ààrẹ Agbekoya ní gan tó bá rí mi gan wọ́n á mọ̀ pé ṣé ìyẹn because gbogbo life mi simple èmi ò ń gbéraga èmi ò ń sọ pé bákan mo tó ó dìgbà tó o bá tó ní o fẹ́ fàbùkù kàn mí. tàbí o tọ́ mi. o wá tọ́ mi o ti gbéjà o ti ríjà oríjà Ṣàngó ni ṣùgbọ́n tó bá ti sí ìyẹn tó pọ́n mi lé yẹ́sà náà ni nídìí èyí a lọ wọ́n ní àwọn ọlọ́pàá wọ́n bọ̀ àkóyín wọ́n bá ṣe parí kiri tán báyìí làwọn Àgbẹ̀kọ̀yà gbogbo àwọn àgbààgbà yẹn pè mí pé wọ́n ní wọ́n ti retí ọlọ́pàá wọ́n láwọn ọlọ́pàá bọ̀ wá kó a wà á lọ kí kọmíṣánná lọ ọ́fíìsì kọmíṣánná of police gẹ́gẹ́ mo ló ti yá bá ṣe kó sínú mọ́tò nìyẹn bàbá a parí rálì tán ẹni tí wá yẹn jẹ́ mo fẹ́ lọ rí ẹ tí wọ́n wà mí ẹjá lọ kí oògùn ní débẹ̀ oògùn ní dà wà láàmú ó ní ta kó sára ọ̀dà bá a ṣe gbéra nìyẹn ó di ọ́fíìsì kọmíṣánná of police Òṣogbo ẹnìkan ti ń bẹ bó ṣe le tó lákìkanjú tó Ẹgbẹ́jí ó jẹ́ ara àwọn ọmọ tó súnmọ́ commissioner of police ó ní bàbá ẹ̀ dákun ẹ̀ mọ́ lọ mú ní Ẹgbẹ́jí kúrò bì à ń lọ síbẹ̀ abẹ́ lọ kí bá a ṣe kóró da wa nìyẹn Balógun alọ́ Dr. Ogunlana gbogbo àwọn abọ́ rẹ̀ lọ rẹpẹtẹ bí gbogbo wọn gọ́ọ̀nà. àmì ìṣe mọ́ bí tí mo lọ́jọ́ yẹn tí mi ò ṣe tẹ̀lé. bẹ́ẹ̀ ni gbogbo wa bá ṣe kóra pẹ̀lú mọ́tò gbogbo mọ́tò wa la tó kó tẹ̀lé ra wa lẹ́yìn ó di ọ́fíìsì commissioner ó di ọ́fíìsì commissioner of police gangan bàtà máa débẹ̀ àwọlé wọ́n ní Ààrẹ Agbekoya ló fẹ́ rí commissioner mo gòkè ní ọ́fíìsì commissioner àwọn fẹ́ kí commissioner ní Ààrẹ Agbekoya rẹ ẹwẹ́jì òkè ẹ jẹ́ kó lọ kí deputy PRO kó lọ kí PRO ọlọ́pàá obìnrin dẹ̀ ni woman yẹn mo ti rí woman yẹn rí ní dọ́kan so wọ́n ṣe ní kí n lọ kí woman yẹn very nice woman ìgbà tí máa dọ́fíìsì woman yẹn ò sí ní ká ní woman yẹn wà lé yóò kì í tó ló mọ̀ pé kì í ṣe èèyàn burúkú ṣùgbọ́n kọmíṣánná ò sùn mọ́ wa kò mọ owó èèyàn tàbí wọ́n mọ̀ pé àwọn ilé oògùn ń dà wọ́n láàmú adébẹ̀ wọ́n ní kọmíṣánná ní ká lọ àárí PRO làwọn èèyàn bá tún takú pé àwọn ọlọ́mí àbúrò PRO tàláwà ẹnìkan gbọ́dọ̀ kí wa bí ọlọ́pàá kan nínú àwọn ọlọ́pàá tó jẹ́ ọ̀gá ń bẹ̀ bó ṣe wá bá bó ṣe kí wa nìyẹn pé ẹ kú iṣẹ́ takuntakun o a gbọ́ pé ẹ ṣe rálì ọlọ́run jọ̀wọ́ ẹ̀ ta fẹ́ gbọ́ lẹ́rìí ẹ̀ ó yẹ bọ́ọ̀lù mọ́tò torí gbogbo ọlọ́wà káàkiri àti Kwara àti Ọ̀yọ́ àtọ̀ṣun àtòǹdó àti Ìbàdàn àti Èkó bí gbogbo wa tún ṣe gbéra nìyẹn bá a ti kálukú wọn ní ọ̀dà ẹ̀ mọ́ wa lọlé tẹ́ rí àfihàn lẹ́yìn ìgbà náà làwọn aṣẹ̀ṣẹ̀ tún lọ ṣe press conference pé wọ́n gbọ́dọ̀ fi Sunday Igboho lẹ̀ ní sẹ́yìn. ìgbà yẹn last one tá a fọ́ ní ọ̀sẹ̀ méjì. bẹ́ẹ̀ni. àwa ní Agbekoya fún wọn ní ọ̀sẹ̀ méjì. Ọlọ́run ò dẹ̀ jẹ́ pọ́sẹ̀ méjì tọ́rọ̀ yẹn sí. tí ọba ju ọ̀sẹ̀ méjì lọ tá a bá gbé Sunday Igboho nínú àhámọ́ ní Kótonú ẹni ọmọ àlè ní wákò s'Agbekoya. bẹ́ẹ̀ ti sọ lórí interview yẹn. nígbà tá a wá ṣe bẹ́ẹ̀ mo rò pé a mọ̀ pé a lè mọ̀ rí àwọn ọmọ àlè kankan ọmọ kan wá lọ sí orí rédíò ọmọ yẹn ti kú nìṣe o èèyàn ẹ wò ẹ jẹ́ ká ṣọ́ra ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká ṣọ́ra lọ́ba lọ́mọ kan wọ́n lé má lé kankan o lẹ́yìn ikú kò tí ì kankan fún ọmọ o ọmọ yẹn ní àwọn Agbekoya ń fọnu ni ọmọ tó là ń fọnu níjọ́ náà ti kú lónìí nìbàdàn tó nídìí èyí kò tọ́sẹ̀ méjì wọ́n fi Sunday Igboho lẹ̀. bẹ́ẹ̀ni kò pọ́sẹ̀ méjì Sunday Igboho rẹ̀ a dẹ̀ sọ̀rọ̀ lórí fóònù kí ló dé tá a fi takú tá a fi rí pé àfìgbà tó fi Sunday Igboho lẹ̀ bá a ṣe sọ́ńtò tòótọ́ páàgùn ní dà wà láàmú a fẹ́ lọ gbé tòótọ́ ogun tí a fi gbé wà tòótọ́ kì í ṣe rọ̀. bàbá mi. a tún sọ fún àwọn jọ́nálìsì yẹn jọ yẹn pé ẹjẹ́ akọ́dọ̀ọ̀gùn yẹn wò bí ìkẹlẹ́ máa pa lé lọ gbé ọ̀sẹ̀ méjì tí wọ́n rí ọ̀gbẹ́ni Igboho sáwọn mọ́kádà rẹ̀ lọ so Igboho ìtí wọ́n pè léèyàn èèyàn ní àwọn ọmọ ogun lẹ́yìn nìyẹn èèyàn lè ju èèyàn lọ kó wà ní ọmọ ogun rẹ̀ Yorùbá kò ṣeé dájà Yorùbá ò ṣeé dájà kì í ṣe ẹnìkan
olórí gbogbo wa pátápátá ni Ọọ̀ni of Ifẹ̀, olórí gbogbo Yorùbá ọ̀dà ó gbà ó fẹ́ wàhálà lé ayé ẹ̀ nìyẹn. àwa tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ yọmọ Ìbàdàn sáà ni wá. bẹ́ẹ̀ ni olórí gbogbo Yorùbá ni Ọọ̀ni of Ifẹ̀. tẹ́ni tó dé wà ń bẹ̀ nísìn adé ó pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀. Ọọ̀ni Adéyẹyè Ògúnwùsì ọba gidi ni. pẹ̀lú bó ṣe ṣe tó kò bínú wọn làwọn ò bínú. a fẹ́ lọ gba Sunday wọn ní ẹ lọ gbálẹ̀. wọ́n ti kọ́kọ́ kó àwọn èèyàn kan jọ pé wọ́n àwọn yẹn ní òṣèré wọ́n sẹ́túmẹ̀ntì òṣèṣe ilé ayé ẹ lura yín pa para ayé kálukú kú ká mọ ẹni tó bá ṣẹ́kù iye ló ṣe ṣe ilé ayé láti sábà ṣe gba bí Sunday Igboho ṣe jáde nìyẹn. Sunday Igboho yẹn ẹ ti mọ̀ pé Yorùbá nation òkú Yorùbá nation ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni èmi wá ń sọ kíní kan dájú fáwọn èèyàn o dájú gẹ́gẹ́ bí Ààrẹ Àgbẹ̀kọ̀yà worldwide pé kò sí ogun tó lè jalè Yorùbá yìí tí ẹrù òpó ti lọ Yorùbá nation tẹ ẹrù òpó ti kú ó ti ṣe é ṣe báyìí o ó ti ṣe tẹ́rí Yorùbá sọ pé soon very soon very soon lélẹ́yìí kì í ṣe soon very soon ni eléyìí kò lè tó yẹn. mo rò pé gbogbo wa la ń fi etí wa gbọ́ báyìí pé Ààrẹ Àgbẹ̀kọ̀yà àgbáyé ló ń sọ fún wa sí pé kì í ṣe soon very soon. ẹ wò ó olú ògùn Ọlọ́run yóò bá wa láyé yóò bá wa láyé. ẹni tí ẹ mọ̀ pé èèmọ̀ rẹ̀ kẹ àgbàlagbà ó ṣe báyìí yóò mọ̀ wòye ọmọ kékeré ọmọ tàkìtì lọ àgbàlagbà ó ṣe báyìí yóò mọ̀ wòye òye tágbàlagbà ń wò ti yé àgbàlagbà òye yẹn ó ti ń dé ojú ẹ̀ ó ti dójú ẹ̀ báyìí àwọn ọ̀mọ̀wé ọmọ kọ̀wé tiwọn àwọn ọ̀jọ̀gbọ́n ọmọ sọ̀jọ̀gbọ́n tiwọn àwa tá a tọ́lọ̀ ń dá ní àkàndá bọ́lọ̀ ń ṣe dá wa tá a kọ̀ kankan tó bá ṣẹlẹ̀ Ọlọ́run ló mú wa káwa náà mọ̀ dáadáa ti wa lọ. kí wọ́n wá papọ̀ ẹ mọ̀ sí èmi ń bú ọ ìwọ ń bú mi. ẹ mọ̀ bú yàn èèwọ̀ ọbẹ̀ ni ẹ mọ̀ bú yàn kí ló dé tá a fi fọwọ́sowọ́pọ̀ nísìn ó yẹ kẹ́ béèrè yẹn kí ló dé èmi tí o ní kò tí ì tàsíkò kí ló dé aṣọ ń yọ náà pé tó bá tàsíkò Ifá ni Àgbẹ̀kọ̀yà wọn ń bá a ṣe. bẹ́ẹ̀ni Àgbẹ̀kọ̀yà ò ṣe nǹkan kan lẹ́yìn Ifá. bẹ́ẹ̀ni tí Ifá bá sọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ni èèyàn lè jẹ́ mùsùlùmí ó lè jẹ́ Christian ṣùgbọ́n lẹ̀ Yorùbá a kì í tanra wa jẹ. bẹ́ẹ̀ni tí Ifá bá ti sọ pásìkò ti tó àsìkò ti tó ni. Ifá sọ pé ìrókò olúwere tí Yorùbá gbé lẹ̀ ìjọ tí wọ́n bá ti sá lọ́gbẹ́ ìjọ yẹn ni tí a fẹ́ ṣe yóò ṣẹlẹ̀ wọ́n tiẹ̀ ti fẹ́ sá lọ́gbẹ́ òwe tó lágbára ni mo pa olóyè tó lè mọ́ ó yé mi. àwa ni ẹ mọ̀ pé Òkìkí ọ̀lẹ ni mí o mi ò lè jà ṣùgbọ́n wàhálà ẹni tí ó kojú ẹlùlù ló àgbàdo wọn mọ̀ dùn bẹ̀ tápá tuntun àwọn. ẹni tí ó kojú Ṣàngó nínú òòṣà òòṣà náà ti múra àti wọ́n jóná lẹ̀. bàbá mi kí n tó ká tó wá parí kínní sẹ́rí mo fẹ́ káwọn èèyàn láǹfààní àti pè yín pàápàá jùlọ àwọn tó wà ní diaspora ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá béèrè nọ́mbà yín ní Nàìjíríà tàbí African country gbogbo náà ni mo máa ń fún ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ bá mi fẹnu ara yín sọ fún wọn pé nọ́mbà yín rèé sẹ́rí èmi tí mò ń try kó ṣẹlẹ̀ láyé mi tí mo fẹ́ fojú mi rí láyé mi ni pé Àgbẹ̀kọ̀yà o OPC o Ìbà Gani Adams o Chief Sunday Igboho kí màá wá padà ṣọ̀kan pàtí gbogbo àwọn ajìjàngbara yòókù kí màá wá padà ṣọ̀kan mo sì wò pé bí mo ṣe ń ṣe yìí náà mo ti lọ sọ́dọ̀ Ìbà Gani Adams kí mọ̀ ṣọ̀kan yìí náà wọ́n sọ pé ìmọ̀ ti ṣọ̀kan wá tẹ́lẹ̀ náà wọ́n sọ ìmọ̀ ti ṣọ̀kan wá tẹ́lẹ̀ lẹ́yìn náà sọ kí mọ̀ padà ṣọ̀kan sìn ẹ jọ̀ọ́ bàbá mi gbogbo ọ̀nà gbogbo ntẹ́yìn náà bá lè ṣe sà ẹ kúkú mọ̀ pọ̀ ọmọ wa ní ibi tẹ́ bá ń wa náà là ń lọ gbogbo ọ̀nà tá a bá lè gbà tí ìrọ̀rùn yóò fi bá wa tí ó jẹ́ pé ẹnu gbogbo wa padà kù àá fi ìmọ̀ ṣọ̀kan ẹ dákun ẹ máa bá wa rìn.
then kẹ wá bá mi fún àwọn èèyàn ní nọ́mbà yín so that wọ́n á lè pè yín. Okay. Ṣé rí ẹnu Yorùbá ò ṣọ̀kan, ẹnu Yorùbá ti ṣọ̀kan o. Ẹnu Yorùbá ti ṣọ̀kan. Díẹ̀ ló kù o. Díẹ̀ ló kù. Ìwọ̀nba tíntínní tó kù yẹn. Tíntínní yẹn tí ó bá ṣẹlẹ̀ tán ní àìpẹ́ yìí ẹ rí pẹ́nu Yorùbá ṣọ̀kan lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ mọ̀ pé wọ́n ní ìrókò ní baba igi. Bẹ́ẹ̀ni, ọlọ́mọsíkàtà baba àgbàdo. Ọlọ́mọsíkàtà ní baba àgbàdo. Ẹ rí tó bá fẹ́ rí òrókò àti ọlọ́mọsíkàtà yẹ nígbà tí wọ́n bá fẹ́ gbaṣọ lára àrókò tí wọ́n fẹ́ gbaṣọ lára ọlọ́mọsíkàtà ẹ rí pé òun Yorùbá kù. Ayé ìgbà Abíọ́lá, ayé ìgbà bàbá Awólọ́wọ̀ ó yàtọ̀ sí ayé ìsìn. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Àgùntàn máa lè nínú ọmọ Yorùbá á padà gbogbo ó padà dà yóò dẹ̀ gbogbo ẹni tó wá ń wò mí ojú tó ń wò mí ojú yóò ní fọ́ ẹ ní ṣìṣe ẹ ní ṣìjẹ o níjọ́ tí ebi bá ń pọ̀nà ẹnìkọ̀ọ̀kan yóò ní rìn lágbára ọlọ́jọ́ tí ebi bá ń pọ̀nà ẹ ní síbẹ̀ lágbára títóbi lọ́dọ̀ Ọlọ́run lágbára àwọn tó láyé. Nọ́mbà mi á jẹ́ first time tí màá fi sílẹ̀. Bàbá mi èmi náà mo tó bẹ́ẹ̀ sọ. Màá wá fún yín ní ẹyọ kan 070 070 874 125 82 ẹ bá mi sọ lẹ́ẹ̀kan sí ẹjọ́. 070 874 125 82. Nọ́mbà mi nìyẹn. Nọ́mbà tí ẹ fi lè bá bàbá wa sọ̀rọ̀ nìyẹn. Tí ìyẹn ò bá wọlé ẹ wá lè pè mí sí nọ́mbà mi 080. Wọ́n lè pè tí ìyẹn ò bá wọlé lè pè wọ́n 080 921 753 90 ẹ bá ń pè lẹ́ẹ̀kan sí. 080 921 753 90. Ẹ lè pè mí sí ẹni wọ̀nù mi. Ẹ ṣe èyíkéyìí nínú nọ́mbà ilẹ̀ lè pe bàbá wa Ààrẹ Àgbáyé. Tó bá jẹ́ nǹkan òjijì bóyá àwọn agbénipa wọ́n wà níbì kan àwọn bandit àwọn Fúlàní wà níbì kan ẹ pè sórí àwọn nọ́mbà yẹn ẹ bá pè ibikíbi tí ó bá jẹ́ ìlú tó jẹ́ ilẹ̀ Yorùbá àwọn èèyàn wa ò débẹ̀. Ojú ò ní tì í garanti. Bàbá wa ti ń fún wa ní garanti yẹn ń sìn torí pé gbogbo south to west gbogbo state tó wà ní south to west làwa náà ti ní gómìnà a dẹ̀ ní àwọn olóyè a dẹ̀ ní àwọn ọmọ ẹgbẹ́ tó pọ̀ rẹpẹtẹ ẹgbẹ́ tí wá dẹ̀ ní wọn ìran wọn ń ṣẹ́ kí wọ́n kọ́ ibi abárànkọ̀ ni kò lọ so torí ìdí èyí wọ́n ní kí n sọ fún yín pé tẹ bóyá ẹkẹfìn nǹkan kan ṣẹlẹ̀ níbì kan tàbí ẹ gbọ́ pé àwọn kan ti débì kan tàbí ẹ gbọ́ pé nǹkan ṣẹlẹ̀ níbì kan kò dẹ̀ sínú igbó tá a lè wọ̀ ẹ pé bàbá sórí ọ̀kan náà àwọn aago yẹn wọ́n dẹ̀ àrẹ́yìn wọ́n dẹ̀ pé gómìnà bẹ̀ wọ́n dẹ̀ kọ́ àwọn ọmọ ogun lọ síbẹ̀ tí òfin ní jẹ́ wípé wọ́n tó ń ṣe gbogbo rádaràdá tí wọ́n ń ṣe látẹ̀yìnwá yẹn mọ́ ojú òní sì wá o àní faragbà àwẹ̀ o Yorùbá nation náà tó bá dé inú kò ní bá wa nínú ìnira o inú ìdẹ̀rùn ní ó bá gbogbo wa o ẹ ṣé gan o Yorùbá nation now.